Bálíkísù Mọ́túnráyọ̀ ọlọ́mọ ń kọ́ ọmọ orí tí ẹ pé máa fi láyé lójú kó má dárí kò ṣe ohun rere tán gbáyé ṣe ní kápẹ́lá Ìṣùbùnmí Abíọ́lá ọ̀pọ̀ ẹ̀mí Olúwa ṣe yìí fún mi máa ṣe láyé. Happy birthday to you ọmọ dùnú kó má dárí kò ṣe ọmọ Abdulrasheed ọmọ Bálíkísù Mọ́túnráyọ̀ màmá rẹ̀ lónìí máa kí ọ onígbòǹgbò onígbòǹtọ́ kó máa sì wọ́n wáyé kó máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ nínú ọ̀la ńlá pẹ̀lú àlàáfíà ara kó má ṣẹ̀rù owó kó máa rán wọn níṣẹ́ o. Abíọ́lá Ọpẹ́yẹmí wúrà rẹ̀ ní bọ́dé láwọn bàbá tó bí ọlọ́mọ Kogi sanilé ṣe máa ní ìsọmẹ́ ọjàre. ọmọ ọ̀dẹ́ nìdó amúkókó máa dẹ ọ̀dẹ́ kínnígẹ̀ amúkókó máa dẹ ìwọ lọ́mọ awùsùn lẹ́ràn awéwúrà gbẹ̀ràn ọmọ ẹja lásán mẹ́kò níbẹ̀rù ọmọ owó kì í tán kó má kodù sẹ́yìn ọgbà ọmọ amúgbábúwọ́ ọmọ afọmọ fọ́kọ lódìdí ọmọ àfikún fọwọ́n Abíọ́lá ṣebí wọn ló máa fikún fẹsẹ̀ fikún gbogbo ara ẹlẹ́yìn gbẹ̀gẹ́ nìran bàbá tó bí lọ́mọ ọmọ Sìmídélé Ọpẹ́yẹmí